fíìmù pọ̀ nu fídíò yìí o ọlọ́run fíìmù tẹ̀ máa wò fíìmù yẹn lọ́ǹgì gan ẹ̀yin kábíyèsí wa kò fọ́ni o àti rí kábíyèsí tó kúnlẹ̀ fún gọ́vnà níta gbangba apariwo síta kábíyèsí kúnlẹ̀ fún gọ́vnà wàláì kò tó ìtẹ́ni tí mo fẹ́ sọ fún yín kábíyèsí yìí ṣe kábíyèsí ti kúnlẹ̀ síwájú pásítọ̀ tá à ń pariwo kábíyèsí ọlọ́run ìyẹn preamble ni wọ́n sì ń wá àwọn kábíyèsí káàkiri lórí ilẹ̀ wọn tá à ń rí yẹn àṣédè play la wà eléyìí kábíyèsí abájọ wọn ni wọ́n ti yàtọ̀ àwọn olórí wa wọ́n ti rún àwọn olórí nírùnkúrùn wọ́n ti ṣe bẹbẹ fáwọn olórí lóríṣiríṣi wọ́n ti ṣe yàmàyàmà fún àwọn olórí wọ́n máa ṣe yàmàyàmà fáwọn olórí ilẹ̀ Yorùbá náà tẹ́yìn kábíyèsí wa náà máa ṣe yàmàyàmà ni àní bú yín ọ̀sẹ̀ ká máa borí adé èmi dẹ̀ kí n bú yín tẹ́tẹ́lẹ̀ mi dẹ̀ tún ní bú yín náà ṣùgbọ́n màá rí kábíyèsí ọjọ́ bí wọn Yorùbá tó bá wò ó débẹ̀ fọwọ́ bojú ẹ ni o tó lè gbomi lójú ẹ o ọba ló ń kúnlẹ̀ níwájú pásítọ̀ ọba kúnlẹ̀ níwájú pásítọ̀ o ọba ló ń kúnlẹ̀ níwájú àáfà abájọ tó ń sọ tó eléyìí wọ́ọ̀sì ju o ọlọ́run ọba tó kúnlẹ̀ fún gọ́vnà kò wọ́ọ̀sì tẹ́lẹ̀ ọlọ́run ọba tó kúnlẹ̀ níwájú pásítọ̀ kò wọ́ọ̀sì tẹ́lẹ̀ nílẹ̀ fi hàn yín tó bá jẹ́ ọmọ Yorùbá I just don't know how you will feel. Watch this. Kábíyèsí yín nìyí. Bóyá ká wò lẹ́ẹ̀kan sí ẹ bá mi kú jọba yẹn dáadáa. Wọ́n ń ṣe kábíyèsí tí wọ́n ń tẹríba fún èèyàn tálẹ̀ ń wò lẹ́gbẹ̀ẹ́ kábíyèsí yẹn àwọn ọba yìí ti ṣe mẹ́wàá fún wa tálẹ̀ ẹ̀yin tẹ́ bá bẹ tẹ́ ń wò lẹ́gbẹ̀ẹ́ kábíyèsí yẹn bá mi kọ sí comment section tẹ́ bá wá mọ kábíyèsí yẹn náà ẹ bá mi kọ sí comment section ṣé ọ̀nà mọ́ àtọ́pàyè níbi ní I respect that ọba àtọ́pàyè wàá gbọ́ ìṣẹ́ ọba àtọ́pàyè ìṣẹ́ ọ̀nà mọ́ àtọ́pàyè wàá gbọ́ ìṣẹ́ ó sẹ̀ ni ó ṣẹ̀ṣẹ̀ kúlù sẹ̀ ṣé ọba Benin lè ṣe báyìí kí ọba Benin máa bá individual tẹ́lẹ̀ ń wò lẹ́gbẹ̀ẹ́ ọba yìí abájọ wọn ni wọ́n ń dún àwọn ìyàwó ọba ilẹ̀ Yorùbá wọ́n ní wọ́n ti bá gba àwọn ìyàwó olórí sùn tán wọ́n ní wọ́n ti yẹ àwọn olórí nítan báwo ni wọ́n ṣe ní yẹ olórí nítan bí wọ́n ṣe ní yẹ olórí nítan mi mọ̀ ọba individual dúró bá ọba bọ ọwọ́ lẹ́yìn tó ń bọwọ́ tán ọba tún wá ń forí palẹ̀ ibo láti ṣìnà ibo láti ṣì ilẹ̀ Yorùbá ló mú kàn ń béèrè ni ibo láti ṣì ṣẹ̀gbọ́n wa ní nǹkan tó máa ń ṣẹlẹ̀ tí màá bẹ̀ pé ibo láti get it wrong mi mọ̀ láti mo kàn ń béèrè ni o ibo láti get it wrong gangan. Kábíyèsí o wọ́n ń pe kábíyèsí bóyá àwọn yẹn ń tẹ̀lé ti pe kábíyèsí attention pé kábíyèsí ẹ̀yin lẹ́dún tẹ̀ ń bá èèyàn bọ̀wọ́ yìí ṣọ́ba alẹ́ Fúlàní anybody lè bọ̀wọ́ alẹ́ Fúlàní bọ̀wọ́ báyìí ṣọ́ba alẹ́ Fúlàní lè tẹ̀fẹ́ anybody kí ló ń ṣẹ̀yìn ọba wa yìí pàápàá ẹ̀yin bàbá wa yìí kí ló ń ṣe yín
kí ló ń ṣe yín àbí kí ni yóò tọ́ sí yín ni kí ló dẹ̀ pé ipò ọlá lẹ wá kí ló dẹ̀ fojú àwọn ọlá yín gbolẹ̀ ọba tó kọ́ ní àṣẹ lẹ́nu tó máa fi àṣẹ sọ̀rọ̀ fún èèyàn ọba tó máa ṣèwúre tá máa jẹ́ bí iná ọba iná wa ń ṣàdúrà fún ẹ. What? tó wà nínú mi kí sáré gbé mi Ọlọ́run tó wà nínú mi fún yín kí sáré gbé mi kábíyèsí ajé ń gbọ́ ó gbé mi ni ogun alájẹ ń gbọ́ kábíyèsí. ẹ ń bà wá nú jẹ́ ẹ ń bà wá lójú jẹ́ nǹkan ti ṣe wá ní Yorùbá Ọlọ́run nǹkan ti ṣe wá gan nǹkan ti ṣe wá ẹ fẹ́ ká máa rìn ká máa fọwọ́ bojú ṣé pé àkínṣe ọmọ Yorùbá ni àbí kí ni ká máa sọ kí ló dé kábíyèsí kí ló ṣe yín kábíyèsí yìí kí ló ṣe yín kí la ṣe fún yín kí la rà nígbà yín kí ló ṣẹlẹ̀ kí ló dé gangan kí ló ṣẹlẹ̀ ebi ń pawọ́ ẹ̀ tún ba culture ẹ̀ tún bẹ́ heritage wa jẹ́ ẹ̀ ṣe ṣe adé kò lórí tí wàá sáde lórí yín ó tún bẹ́tà náà ẹ má wulẹ̀ dé adé tẹ́ ẹ bá dé adé Ọlọ́run ajé ògùn gbọ́ ó bẹ́tà pé ẹ̀ dé adé Ọlọ́run tẹ́ ẹ bá dé adé a máa òkè kábíyèsí òde adé bóyá wọn ṣe kábíyèsí a máa dá òtún yín bẹ́ẹ̀ kì í ṣe kábíyèsí ẹ gbé adé sí wa sórí símbọ̀ wa lè gbé sórí yẹn náà táwa fi ń jọmọ Yorùbá ni tẹ́ fi ń jọba alẹ́ Yorùbá lè gbé sórí yẹn náà ẹ ń fi adé forí balẹ̀ fún yàn kí ló ṣẹlẹ̀ gangan kí ló dé báyìí àti wọ́n wọ́n ń jà sílẹ̀ Yorùbá o Ògún alájẹ ń gbọ́ Ògún gbà tí wọ́n ń jà sílẹ̀ Yorùbá left right center ṣé wọ́n rán yín sí wa ni bàbá Tinubu ọmọ wa ló wà ń bẹ̀ ebi ń pa wá wọ́n ti bọ́dà tí wọ́n ṣí bọ́dà wọn tó kù kalẹ̀ ọmọ wa ló wà ń bẹ̀ àwọn yàrá ti ń tọrọ bára káàkiri àdúgbò ọmọ wa ló wà ń bẹ̀ ọ̀dọ́ òríṣẹ́ ṣe mọ́ obìnrin ti dolóṣó wọn lọ yàgbẹ́ sí wọn lẹ́nu ní Dubai wọ́n ti ń pa àwọn èèyàn fídíò kan tó ń sọ takulétì níjọ́ wọn sí ọ̀bọ̀ kan tó bá orí tútù lọ́wọ́ ẹ̀ ó fresh orí fresh náà bá lọ́wọ́ ẹ̀ ọmọ wa ló wà ń bẹ̀ mọ́ everything náà ń da ojú rú báyìí báwo ni ìlú ò lè tó Ọlọ́run Ògún gbọ́ bẹ́yìn fojú ojú orí adé gbolẹ̀ yìí ìlú ò lè tó ẹ bẹ́ẹ̀ kẹ́ni bọ́dì purọ́ fún yín ìṣẹ̀dálẹ̀ ti wà lélẹ́yìí kò sí lọ́dún máa fi orí adé gbolẹ̀ àbí ìlú tí obìnrin bá ti ń sunkún ní every time ìlú yẹn ò lè tó Ọlọ́run ọba gan àwọn tó ń ṣe wáàsí gan tó ń ṣe kíní fún wa wọ́n á ní tí nǹkan bá le títí ìwọ sọ fún ìyàwó ẹ̀ kó bẹ Ọlọ́run fún ẹ Ọlọ́run gan ti ju obìnrin yẹn lẹ́ ń fòrò lẹ́ ń fìtínà lẹ́ ń dààmú nílẹ̀ Yorùbá yìí àtobìnrin ọmọdé àtobìnrin àgbà ẹwọ́ gbogbo ọ̀nà tóbìnrin ti ń jẹ̀yà tó bá fẹ́ ṣògùn owó nísìn obìnrin náà máa ní kọ́lá ẹ lọ gé ọmú ẹ lọ gé ọyún ẹ lọ gé ìdí ẹ obìnrin náà máa lò tẹ bá ju gbogbo orí tẹ ṣe orí burúkú tẹ ṣe tán tẹ fẹ́ dàmí ara yín obìnrin náà dẹ̀ tún máa mú sábẹ́ obìnrin máa wọ skul ní onírísí ní ó máa fẹ̀yìn lélẹ̀ ṣáá ni kó tó gba máàkì obìnrin ní tíṣà máa frustrate obìnrin lẹ́ṣọ̀ máa frustrate obìnrin máa tún wá jáde skul tí ò tún ní ríṣẹ́ láyìn lè fẹ̀yìn lélẹ̀ obìnrin ló tún máa wà nínú ọjà tó tún máa tajà tó tún máa kó ọjà ẹ̀ ẹni tó lọ sóko tẹ́ pa sóko ọkọ obìnrin ni ọmọ obìnrin ni ẹ fẹ́ gbọ́ gbogbo ìlú pátá ẹ lọ bèrè lọ́wọ́ àwọn tí wọ́n mọ ọ̀rọ̀ apáàtì pé bíyá Bible apáàtì pé bíyá Kùránì àwọn bàbá wa ti ń ṣe ilẹ̀ kó tó di pé àwọn òwe méjì yẹn dé wọ́n máa sọ pé ọkùnrin tí obìnrin bá ń sun ẹkún nínú ilé ẹ̀ tó ń pa obìnrin ní ẹkún ọkùnrin yẹn tó bá nílé ní tó bá sì ní láàárọ̀ kò lè dọ̀sán fún o tó bá dọ̀sán fún kò lè dálẹ́ fún tó bá wá di alẹ́ fún kò lè gbádùn ẹ̀ kò tẹ̀ kí ń dálẹ́ fún wọn wọ́n máa padà gé ìkàbámọ̀ jẹ ni àwọn obìnrin wa ń sunkún ní Nàìjíríà tiẹ̀ tún kéré díẹ̀ South West nílẹ̀ Yorùbá obìnrin wa ń sun ẹkún every time kí ló dé wọ́n rán yín sí wa ni tábà ṣẹ̀yìn ẹ sọ kábẹ̀ yín
ẹ̀yin aṣíwájú wa tá bá ti ṣẹ̀yìn ẹ̀ kàn pè wá pé ẹ ṣẹ̀ wá o àbárẹ́ nìkan tó ní kẹ́ wá gbowó ẹ̀mí wa ok ẹ sọ fún wa now then we go know wetin we go do a máa bẹ̀ yín kò náà wà ní ọ̀kan láti wọ́n kẹ́ má bínú. Yorùbá Wuyì lórúkọ mi Ọlọ́run mọ̀ pé Yorùbá Wuyì ni mò ń jẹ́. I am the one and only Akálólú of Yorùbá land. Adáwọn ọ̀lẹ́ Yorùbá mọ́jọ́ ọmọ lórí èyí tí ò pé méjì abẹ́ni ọmọ òṣè pààrọ̀ tó máa pa òtún máa déwájú federal government o tó máa dẹ̀ sáìn ẹ̀ ó máa déwájú Elédùmarè Ògún gbọ́ aláwàláì sísìn àlùkùránì Ṣàngó Olúkòso mo fi búra fún yín Jésù Kristi mo fi búra fún yín ẹni wá lára kí ni mo sọ fún yín Ọlọ́run ẹni wá lára kí ló dé ẹ kó sì dànù kẹ kó sì lọ ọ̀hún yín sí wa ni ẹ bá tẹ subscribe sí YouTube channel mi ṣáà bá mi tẹ subscribe button tẹ notification bell I don't even know bá mi share video because inú ti ń bí mi báyìí mo fẹ́ kí inú bí mi jù báyìí lọ àwọn ẹni ibi tí ń pọn mọ́ rẹ̀ balẹ̀ àwọn ọ̀ka àwọn àgbàyà ẹ bá ti kó gbówó yẹn tán kẹ kó gbẹ lọ sọ́run bá ti kó gbówó yẹn jọ ẹ̀kọ́ kójẹ báyìí tó bá ti pọ̀ gan kẹ kó lọ sọ́run wọ́n máa bí àwọn ọmọ yín dà kí wọ́n sin yín pẹ̀lú owó tó bá ti bí àwọn ọmọ yín rè kí wọ́n gbé yín báyìí tó bá ti fẹ́ sin yín báyìí kán sin yín kán wá kó owó síbẹ̀ àbí kán kó góòlù síbẹ̀ ẹ wá kó security síbẹ̀ wo orí yín fẹ́rù àwọn security tó fi ṣọ́ òkú yín fẹ́rù ló máa bẹ́ orí yín má kó gbowó yẹn jáde àwọn yín lọ nìyẹn ẹ kú lẹ́ẹ̀mejì ni ara dẹ̀ ní everybody ẹ lè ṣe bẹ́ẹ̀ ni pẹ́ẹ́ tí ẹ gbọ́n kankan ọ̀gá ẹ burú o ẹ níkà o ẹ ní ìkà gidi ṣùgbọ́n one day go be one day monkey go go market e no go come back ọjọ́ kan ń bọ̀ ọjọ́ kan ń bọ̀ tọkọ pẹ̀ràn tíyàwó lọ́ta tí ò ní jẹ́ níbẹ̀ ṣìn ní ó mọ̀ dùn ṣìn báyìí ló máa dùn. Bàbá Awólọ́wọ̀ a sì ń sọ̀rọ̀ ẹ̀ fún yín ọ̀rọ̀ wọn ò ní lọ láìṣẹ wọ́n ti ní ọjọ́ kan ń bọ̀ àwọn ọmọ tálíkà tẹ́ẹ̀kọ́ tẹ́ẹ̀kọ́ àwọn ilé tẹ́ẹ̀kọ́ àwọn náà máa dalé yẹn wó àwọn ilé tẹ́ẹ̀kọ́ pọ̀ oríṣiríṣi o kì í ṣe ilé tẹ́ẹ̀kọ́ cement ra búlọ́ọ̀kù akínní kan o bàbá sọ pé àwọn ọmọ yín àwọn ọmọ tálíkà ò ní jẹ́ kí wọ́n gbádùn àwọn ọmọ tẹ́ẹ̀kọ́ lọ sí ìlú òyìnbó ọmọ tálíkà tẹ̀jẹ̀ kó gbádùn lé káwọn ọmọ yín tó ti ìlú òyìnbó dé òun á ti di agbénipa àbí kó ti dagbésùnmọ̀ mi ẹ wá ní forever now kẹfì ìjọba bàbá yín tó kọ̀ tí òkú láyé ẹ lífù ẹ wà láyé títí for life kẹfì ìjọ fọ́fadà yín tó wà láyé tí òkú ẹ ti gbọ́ ẹ wá live forever ojú rẹ̀ ràn rè kí ni mo sọ fún yín ojú rẹ̀ ìran rè kí ló dé wọ́n ràn yín sí wa ni ẹ wọ fún mi next topic jọ kó ṣì síwájú wọn aláàfẹ bu yín àfẹ bu ẹdẹ máa wà ìwọ lórí ibùkún tó wà fi sọ̀rọ̀ sí ní ìkàbọ̀ ẹ get out owó dàbọ̀ jọ.